Orúkọ tèmi ni Olóyè Ifáyẹmí Eleburuibon, araba awo ìlú Osogbo. Babaláwo ń kú, àáfàá ń kú ó ní gbàgbọ́ rọrùn. Wọ́n sọ lótìtọ́ pé náà wà níwà Ọlọ́run ló mẹ́nì tí ó wọ̀nà. Kálukú ló mọ bóun ṣe ń rìnrìn ẹ̀. Kò sí ẹni tó mọ kọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan. Ó ní mo sọ fún nígbà tán bí mi ẹnìkan tó pè mí láti London. Ó ní àwọn onímọ̀lé sọ pé wọn ò ní ṣàdúrà fún pé ta ló mọ ìkọ̀kọ̀ ẹnì kọ̀ọ̀kan. Mo ní lọ wo rẹ́kọ̀dù kan tí mo ṣe ní ó tó bí ọdún 15 báyìí ní tí mo pè ní ta ló mẹ́nì tí ó wọ̀nà. Ẹ lè máa rí èèyàn tí ó máa kírun, tí ó máa lọ ṣọ́ọ̀ṣì, tí ó máa ṣe gbogbo ilé ẹmọ̀ tó ń ṣe ní kọ̀kọ̀. Kí ni ẹmọ̀ tó ń gbé ìkọ̀kọ̀ ṣe? Lójú ayé àwa ẹ̀dá a máa rò pé èèyàn rere ni. Téèyàn bá wá ń bọgi tó ń bọ̀pẹ̀, tó bá wá dọ́run, tó bá jẹ́ pé inú ẹ̀ mọ́, tó bá wà lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, kí lẹ ti fẹ́ ṣe? Sọ pé ta ló mẹ́nì tí ó wọ̀nà. Ìlú Amẹ́ríkà ni mo wà, Atlanta, Georgia ni mo wà. Ọmọkùnrin kan òun ló pè mí, ó jẹ́ alẹ́ ní ọ̀dọ̀ wa. Mi ò mọ àsìkò tó jẹ́ ní ọ̀dọ̀ wọn níbí. Ó bà mí lẹ́rù. Ó kàn déédéé pè mí pé Murphy Afolabi ti kú. Mo sì sọ fóònù lẹ́pẹ̀. Bá fi gbà àwọn ọmọ wọn pé kí ló dé, mo ní àwọn ní Murphy kú. Ló bá tún wá pè mí padà. Wọ́n ṣàlàyé pé àwọn fẹ́ gbé òkú rẹ̀ lọ s'Ósogbo. Mo ní kẹ́ ẹ tó gbé lọ s'Ósogbo, ẹ kọ́kọ́ lọ gbé sí mọ́túárì náà. Ẹ wá béèyàn méjì ni, kẹ́ wá ṣẹ̀ lọ Òṣogbo, kẹ́ ẹ wo ibi tí ẹ bá mú táwọn mọ̀lẹ́bí bá sọ pé ibi tí wọ́n sìnkú ẹ̀ sí ní o. Kẹ́ ẹ béèrè ibi tí wọ́n bá fẹ́ sìnkú. Ó bá lọ dáa, ó lóun pè mí padà. Ìgbà tó pẹ́ ló tún pè mí padà wípé báwo ni wọ́n ṣe máa sìnkú ẹ̀ nílànà ìbílẹ̀. Mo tó bá pé máa sìnkú ẹ̀ ní tìlànà ìbílẹ̀, máa pe àwọn èèyàn. Èmi ò sí nílé o. Amẹ́ríkà ni mo wà. Tí ẹ bá jẹ́ pé ẹ ti ṣètò tán láti Èkó kẹ́ ẹ tó lọ Òṣogbo, àwọn tó wà ní Temple àtàwọn ọmọ awo tí wọ́n ó ṣe ìsìnkú rẹ̀ máa ti pè wọ́n. Mo dẹ̀ fún òun náà ní nọ́mbà ẹni Fáníyì Àgbọ̀ngbọ̀n, ẹni tó jẹ́ Àgbọ̀ngbọ̀n níbí pé kó pe gbogbo àwọn èèyàn nǹkan báyìí ṣẹlẹ̀ o. Torí bàbá rẹ̀ àràbà ìjẹta ni. Ló wá tó pè mí padà wípé kò dájú pé àwọn máa lọ Òṣogbo mọ́ o. Ilé rẹ̀ tó ń kọ́ ní Èkó pé kò tíì parí ilé yẹn, pé ibẹ̀ ni àmúlòdà. Ikú ẹ̀ ti ṣe bá mi nìyẹn. Bí ó ṣe jẹ́ gan ni wípé Murphy Afolabi, bàbá tó bí bàbá ẹ̀ ní Fábùnmi Afolabi. Bàbá ẹ̀ ló jẹ́ àràbà ìjẹta. Oyè tí mo jẹ bàbá ẹ̀ ló jẹ́. Bàbá ẹ̀ jẹ́ kan nínú àwọn àgbà awo. Nígbà tí bàbá yẹn fẹ́ jẹ oyè, Ọlọ́run lò mí bí èròjà láti ran bàbá yẹn lọ́wọ́ láti ṣúgbà wọn kí wọ́n fi lè dé ipò tí wọ́n fẹ́ dé nígbà náà. Eléyìí ló mú kí àjọṣepọ̀ wà láàrin èmi àti bàbá yẹn. Kì í ṣe bàbá rẹ̀ ló kọ́ mi nífá. Kì í ṣọ̀dọ̀ wọn ni mo gbé láti kọ́fá. Ṣùgbọ́n àjọṣepọ̀ wà láàrin wa tó jẹ́ pé nígbà tí Ọlọ́run ti pé kí yẹn kó yanjú, tó bá fẹ́ ṣe nǹkan, wá pè mí, tèmi náà bá fẹ́ ṣe nǹkan, àti di wọléwọ̀de. Murphy Afolabi gan fúnra rẹ̀, bàbá ẹ̀ ó fi sí ọ̀dọ̀ babaláwo ní Ọ̀yọ́. Fáníyì Ọmọyẹni, òun ni orúkọ bàbá awo tó kọ́ Murphy nífá. Ọmọ Ọ̀yọ́ ni. Bàbá yẹn ti kọ́ gbé l'Ékòó kó tó wá darí padà sí Ọ̀yọ́. Ọ̀yọ́ ló wà báyìí, ó náà sì wà láyé báyìí. Òun ló kọ́ Murphy Afolabi nífá. Kìí ṣèmi ni mo kọ́ nífá. Bàbá rẹ̀ kọ́ ló sì kọ́ mi nífá. Ẹni tó kọ́ èmi nífá, Fáníyì Àjàní, late Àgbọ̀ngbọ̀n awo Òṣogbo, òun ni èmi kọ́ ifá lọ́dọ̀ wọn.
nígbà táwọn BBC wá s'Óṣogbo ń bì ní ìmọ̀ ibi tí wọ́n ti rí ìròyìn tó sọ fún wọn pé èmi ni mo kọ́ ń fá, bàbá ẹ̀ ló sì kọ́ èmi. Èmi náà rí kinní yẹn lórí móhùnmáwòrán, mo rí pé àṣìṣe wà níbi ìròyìn tí àwọn ẹni yìí gbé. Kìí ṣe èmi ni mo kọ́ ń fá, bàbá awo rẹ̀ ni Fáníyì Ọmọyẹmi. Èmi sì jẹ́ alábòójútó fún bàbá yẹn tó fi jẹ oyè àràbà nígbà yẹn. Fàájì ó wuyì gan, ó sì lẹ́kọ̀ọ́, bàbá dáadáa ni. Murphy Afolabi gan fúnra ẹ̀ nígbà tí mò ń ṣe Ifá Olókun Asọ̀rọ̀dayọ̀, ó jẹ́ ìkan nínú lára àwọn ọmọdé, àwọn ọmọ ó wà ní kéékèèké ńgbà yẹn tó náà ó máa wá ń wòran. Ó sì fi ìfẹ́ hàn, tẹ́ bá ti fẹ́ gbé kinní kan á ti gbé, bá ti fẹ́, ó ti fi hàn pé kinní yẹn wà ní, bẹ́ bá wá kinní kan á ti gbogbo ìgbà ló máa ń. Òun náà sọ nínú àwọn ìbéèrè tó ń bi léèrè pé ibi ọ̀dọ̀ mi nígbà tí mò ń ṣe Ifá Olókun lòun ti ní inspiration ìfẹ́ pé èmi náà ṣe irú kinní, èmi náà sì fẹ́ ṣe irú nǹkan báyìí o. Ẹ̀yìn ìgbà tí ó kúrò ní Òṣogbo ló lọ s'Ékòó. Bàbá awo rẹ̀ náà wà l'Ékòó ńgbà yẹn. Ìgbà tó kúrò ńbẹ̀ ló lọ sọ́dọ̀ Dágunró. Ibi Dágunró yẹn ló ti wá ń rí ààyè máa bá wọn ṣe tíátà dáadáa, tó fi di pé òun náà dá tiẹ̀ sílẹ̀. Bí ọ̀rọ̀ ṣe rí nìyẹn. So ó sì jẹ́ ọmọ dáadáa, ó jẹ́ ọmọ tó nírẹ̀lẹ̀. So àánú rẹ̀ ṣe mí púpọ̀ torí pé ó fi ẹsẹ̀ lé ẹsẹ̀ àwọn nǹkan ìbílẹ̀ tí àwa náà ń gbèrò pé kó má parẹ́ tí à ń ṣe. Ṣùgbọ́n bí ẹ ṣe téèyàn bá pè torí ẹni tí ò bá tí dàgbà, tó bá kú nílé tàbí tó bá ní òbí tí ìyàwó àti bàbá wà, tó bá kú àbíkú náà ni, àbíkú àgbà ni máa ń pè. So nǹkan tí mo kàn rí nínú, torí òun gan kọ ewì kan tó kọ orin tí wọ́n ń lò lórí kinní, ó rí bí ẹni pé nǹkan yẹn ó ti mọ̀ pé nǹkan yẹn máa ṣẹlẹ̀. Ó ti yí padà kúrò ní ìlànà ìbílẹ̀, ó di mùsùlùmí.